Ìyára mi ètò ya gbọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó mọ̀mọ́ sí bẹ́bẹ́ o. Ìyára mi tí ń bá gbàgbé ọ̀rọ̀ ìjà rìnrìn nílẹ̀ láti jọ nílùú Ọ̀ṣun nípa ọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin kan tán yìí ṣe ló yà jí adìyẹ wọn àtọ̀rẹ́rẹ́ nígbọ́ ọ̀rọ̀ ti wá látúnṣe bẹ́ẹ̀ o. ọmọkùnrin amísọ̀ tórúkọ rẹ̀ jẹ́ olówó òkèrè Ṣẹ́gun tẹ́nìkejì rẹ̀ mi jẹ́ Mọ́rákìyọ̀ Sunday. ọ̀rọ̀ méjèèjì ó ti yá látúnṣe bẹ́ẹ̀ tí òfin ìjọba mú nígbà nìtàn yìí ó jí adìyẹ pẹ̀lú ẹyin adìyẹ tán dájọ́ kú fún àwọn méjèèjì. ọmọ ọdún 19 mọ́ ni olówó òkèrè Ṣẹ́gun mọ́ sí wà nígbà ni o. Mọ́rákìyọ̀ Sunday ó jẹ́ ọmọ ọdún 18. pálábá rẹ̀ hàn ségi gbogbo rẹ̀ alámọ̀ yìí wọn ọmọdé èsì nígbà ni àmọ̀ yìí wọn èdà ni. ṣùgbọ́n tábà nítorí àríyá ìdájọ́ ńlágbára ju ẹ̀sùn wọn fi kàn án lọ. ìgbẹ́ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ìgbẹ́ lóyí máa ṣèwádìí máa sọ fún àwọn ọlọ́pàá mi kàn ṣèwádìí àfin tó wọn ó fa èrè díẹ̀ fi mú àwọn ọmọkùnrin méjèèjì tán fi yà á fi hàn sẹ́wọ̀n gbére. ìyára mi má jẹ́ mi gbà yín lákòókò àfikọ́ lọ́rùn Elédùmarè kó gbà lọ́rọ̀ orílẹ̀-èdè. máa kan lè jí mílíọ̀nù lè jí bílíọ̀nù àmọ́ gbọ́ yẹn ọmọ fi hàn sẹ́wọ̀n gbére o. kẹ́nìyàn dẹ̀ jí adìyẹ ó wá di wọn fẹ́ ní hàn sẹ́wọ̀n gbére. mo mọ̀ gbósùbà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè. gómìnà Adémọ́lá Adélékè ti tún àwọn méjèèjì sílẹ̀. ìyìn á lọ léyìn kí a lọ ẹ̀sùn wọn fi kàn án ó lágbára ju ẹ̀sìn lọ. yàtọ̀ fún àwọn ọmọkùnrin méjèèjì amẹ́sọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó mọ̀mọ́ tó tún àwọn ẹlẹ́wọ̀n mìíràn sílẹ̀ o nílùú Ọ̀ṣun. àwọn 52 ló tú sílẹ̀. ń rí i pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó mọ̀ sí bẹ́bẹ́ o. ìyára mi ní tí mo tó yí kí mi tó mú wá sétí gbọ̀nyìn rè ní kí n ṣe fídíò káàkiri àgbáyé kó kan gbogbo ènìyàn tètè mọ̀ kó kàn lára. mo kí gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé níbikíbi tẹ́ ẹ̀ tí wò mí. mo kọ́kùnrin mo kóbìnrin mo mọ̀ kọ́mọdé mo kágbàlagbà o. ojú tẹ́ ń fi wò mí ojú náà mi àfọ etí tẹ́ ń fi gbọ́ mi etí náà mi àdí oréré bí ìyé létí yẹn mi àgbọ́. mo tó yí kí mi mọ̀ tó mú wá sétí gbọ̀nyìn rè ni o.